Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o, ọ̀dẹ̀ ọ̀dùn bí o, ṣàlàáfíà lẹ́wà. Yorùbá nation lọ́nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn wa ó ti ṣẹlẹ̀. Ṣebí àwọn kan ń pariwo pé irọ́ ni, kò sí kankan tó ń ṣẹlẹ̀ ní Kwara. Àwọn Mamuda group tó ń sọ irọ́ ni. Báyé sọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n mi, àbúrò mi, ìyá mi, bàbá mi àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Gómìnà Kwara ó ti wọlé lọ bá wọn lọ́hùn lẹ́yìn tí wọ́n pa vigilante kan ní ìlú yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ti pa vigilante o, wọ́n ti wá rí sìn pé kò ń ṣe ṣeré mọ́. Bẹ́ẹ̀ ni lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn kan ní irọ́ ni pé kò sí kankan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ní ẹni kan ló mọ̀. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wọ́n ti pa vigilante kan níbẹ̀. And báyìí gómìnà ìpínlẹ̀ Kwara, Governor Abdulrazak, wọ́n ti lọ síbẹ̀ o, wọ́n dẹ̀ ti lọ rí bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn wa, àfi kí Ọlọ́run gbà wá. Àmọ́ nǹkan tá a ṣe fáwọn ará bíi tó yẹ pé wọn ò fẹ́ fi wá lọ́rùn lẹ̀. Wọ́n ní pé nọ́ọ̀tì làwọn gúrùpù yìí tó ń pè ní Mamuda group, nọ́ọ̀tì ló wà tẹ́lẹ̀ kan tó gbéra wọn wá sí Kwara State. Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ Kwara State báyìí. Wọ́n fẹ́ máa ṣọṣẹ́ lọ́nbẹ̀ ni o. Pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo àwọn èèyàn ń sọ nípa àwọn ará bíi tí wọ́n lọ́ fẹ́ ṣe o, àfi k'Ọlọ́run gbà wá. Àwọn tó ń pariwo pé ẹ jà fún ẹ̀tọ́ yín, fine. Àwọn èèyàn rẹ́dí àti jà fẹ́tọ̀ wọn. Ṣé gómìnà àti àwọn ìjọba ṣé wọn ní mú wọn lọ́wọ́ dání? Kò tí mo ti sọ ilé náà lẹ́ẹ̀kan, olóyè Sunday Igboho, bàbá oníbàbá rẹ́dí àti jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Kàn lè fẹnu sọ fún wa pé ká jà fúnra wa. At the end of the day, ẹ máa mú wa lọ́wọ́ dání. Àfi k'Ọlọ́run gbà wá. The Kwara State Governor, the Army General Officer commanding in charge of Ibadan, the Oyo State capital, the Army Brigade Commander of Ilorin Police Commissioner DSS Director just landed in Kayama, a source told Sahara reporters. However, few hours before their visit, one of the vigilante members was killed in the Kemanji. He was killed today, Monday, in an attempt to stop the attack of this Mamuda militant group. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Ìní ọjọ́ Monday náà wọ́n ṣẹ̀ pa ẹni tá à ń sọ yìí. Ìyẹn lọ́rùn ara bíi tèmi àti ẹ. Ẹni ẹlẹ́ni tó ń wá nǹkan tí àwọn fámìlì ẹ̀ máa jẹ. Wọ́n dẹ̀ pa bẹ́ẹ̀ yẹn. Torí pé ó ń try àti protect àwọn èèyàn. A níjọba o. Nǹkan tá a fi ń pariwo Yorùbá nation lọ́nà àbáyọ. Ẹ yẹ kí gbogbo wa ká parapọ̀, ká fìmọ̀ ṣọ̀kan, ká tètè gba orílẹ̀-èdè wa. Níbo lolóyè Sunday Igboho wà? Kí ló dé tí wọ́n ṣe fẹ́ kí olóyè Sunday Igboho wọlé padà sí Nàìjíríà? A gbọ́dọ̀ bá wọn fa gbogbo yẹn. Kán release Nnamdi Kanu. Ṣebí wọ́n ti ní pé kí gbogbo wa pé ká jà fẹ́tọ̀ wa. Then kí ló dé tẹ́ ṣe wá mú wa lọ́wọ́ dání náà? Because àwọn ará bí yìí kí náà fẹ́ àmọ́, kí náà wá kiri àmọ́. Àfi kí Elédùmarè gbà wá. Ní báyìí, ní ìròyìn tó ń dé bá wa, wọ́n ní gómìnà ti wọbẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni kan ló mọ̀. Yes, so the visit is coming a few hours after the deadly group known as Mamuda killed a vigilante member. Ṣé ń gbọ́? Wọ́n ti wá rí pé ó dàbí kò ń ṣe ṣeré mọ́ o. Gómìnà ti gbéra, gómìnà ti débẹ̀ o. The affected communities are in Kahama local government area, Kemanji, Tenebo, Babete, Nuku, Nano, and Baruten local government area, villages in Yashikira district, both in Kwara. According to multiple sources, the group had also taken over communities in Babana and Wawa district in the Bogu local government in Niger State.
Sahara reporters also exclusively reported how the militant attacked a vigilante group last Wednesday in Kemanji, killing over 15 members and villagers. They called themselves Mahmuda Group. Their leader, in a voice note, is threatening all the communities. They kill and kidnap victims and also demand ransom. One of the sources had said. Another source added the surge of insecurity in Nigeria has been a source of concern to the citizenry because of its destructive factor to livelihood, and then unfortunately new militant groups continue to emerge and then occupy the ungoverned spaces in the country. With the Kainji Lake National Park left unguarded, the loggers, fishermen and then hunter group take the opportunity and they start enjoying the common good of the citizens for their personal gain, the source has said. Okay o, ẹ̀yin yẹn wa, bó ṣe ń lọ rèé o, àyàfi kí Ọlọ́run gbà wá. Now, àwọn ará bíi wọ́n ti ní pé àwọn fẹ́ gba gbogbo ilẹ̀ tán. Wọ́n ti ní pé àwọn fẹ́ pa gbogbo àwọn èèyàn tán. Àwọn èèyàn ti pa pé kí ni ìjọba ń ṣe nípa ẹ̀. Àwọn ìjọba dẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé bó ṣe ń lọ ẹ̀, tí Danjuma ó dá sí, ó ní bó ṣe ń lọ ẹ̀, it's better kí oníkálukú ya gbáradì láti save ara ẹ̀, to self defence. Meanwhile, ó ní gọ́vnọ̀ Nasarawa state jáde, ó ní ṣé nǹkan tí Danjuma sọ ẹ̀ ṣé kò lè possible, instead ó máa dá wàhálà ńlá sílẹ̀ tó máa ní pé káwọn èèyàn gbára wọn. Ẹ̀yin náà ṣe ń gbọ́ oríṣiríṣi tá a ti ń gbọ́, ṣùgbọ́n ní báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé bá ṣe fẹ́ máa gbà lọ rèé? Àwọn nǹkan tá a fi ń pariwo rèé o, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ, pé kí olúkálùkù wa ká gbáradì, because àwọn ará bíi wọn ò mú lóní ṣeréṣeré mọ́. Anytime tí wọ́n ti ń rí i pé election ti ń bọ̀, time yẹn ni gbogbo wọn máa ń ranjú pé okay, ká dàrú kán lè rí i pé ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò mọ iṣẹ́ yẹn dáadáa, so àwọn máa fi wá wọlé pé okay, ẹni tó ń bọ̀ yìí o, òun ló fẹ́ stop ẹ̀. Àfi kí Ọlọ́run gbà wá. A ní kí olúkálùkù wa gbáradì ni o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation nìkan ló lè ṣe. Bí àwọn ará bíi àwọn tó ń pera wọn ní Mahmuda, wọ́n ti ní pé àwọn fẹ́ gba gbogbo ilẹ̀, ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé Olúwa jù wọ́n lọ, Ọlọ́run jù wọ́n lọ. Báwa náà gẹ̀dẹ̀ rèé, ká make sure pé a sùn. Ọmọ Yorùbá, ẹ má sùn, ẹ lajú yín, ẹ má sùn. Ìwọ tó bá ń sùn tètè tají o. Bẹ́ẹ̀ ni, tètè tají. Kán pín ìlú yìí nìkan ló kù báyìí. Kò sí nǹkan tó fẹ́ sọ fún anybody mọ́. Ká pín ìlú yìí kó olúkálùkù máa lọ tiẹ̀ ni, because ìgbáyé ń bá lọ ẹ̀. Kò sí, mo ò tí ì rí ẹni náà tó fẹ́ wá as president tó lè sọ pé káwọn ará bíi má ṣe nǹkan tó fẹ́ ṣe. Àfi kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká pín ìlú yìí kó olúkálùkù lọ tiẹ̀. Ó tẹ̀ ti tó gẹ́, ó ti tó time, àsìkò ti tó láti separate. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ní rí jù báyìí lọ, èèyàn yọ wá lórí ètò yìí. Yorùbá nation náà ní ọ̀nà àbáyọ. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu, àtẹ́lẹsẹ̀ abẹ náà wò. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ò ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.